ṣùgbọ́n sáyé kì í lè máwọ̀. Máwọ̀ ní sáyé kì í lè yàgbé. Ọmọ bàbá lòun náà tó mọ̀ bàtàn kíní ní ìṣọ́mọ̀ àlebàdàn. Ìbàdàn tó bọ́ mojú lẹ́yìn àbáyà ìgbèrè ṣe é ṣe gbọ́. Lẹ́sà ìdí ní náà tó jẹ́ ọmọ ṣe. Ẹ̀yin ló kó ọgbọ́n àbò ìfẹ́ o. Làbáyà àdúró ń lọ. Ọjọ́ sẹ́rẹ́ ọ̀rẹ́ mi ò àjọ bí ọba sí ìràwọ̀. Bàbá tó síbẹ̀, akọ́ni àgbẹ̀ èmi ò máa ronú. Ọmọ Ìbàdàn gbọ́dọ̀ iṣẹ́ máa lè. Àjẹ́lá ìrùkú lára àbádàrà tó ní bàdà. Apá sí ìpapá ìbẹ̀rù sílẹ̀fóríà. Akọ́ni ìgbésẹ̀ òṣèré bàbá bẹ́sẹ̀. Lẹ́tọ́ síbẹ̀ ìyẹn kan pé ọmọ bàbá bàbá ni ara ọmọ bàbá ni ara ọmọ olùkọ́ àtọ̀rọ̀ òkèlè ètò ìrọ̀jọ́ sí. Àìgbé àṣìlè ojúmọ̀ èrè ń gbèrè àìgbé oṣù pẹ̀lú wa sí ìròyìn àìlá ní ètò tí mo tó bá ọláyọrí wá sí ìròyìn àìlá. Lẹ́tà tìrìtìrì lẹ́tà tìrìtìrì sí mẹ́tọ́ ìta ńlá ọmọ mi lẹ́tà tìrìtìrì ọmọ pàṣẹ náà ń ta ètò ìlẹ́dà ọ̀tún. Alábí ẹni lọ́jọ́ òwe, orílẹ̀ ìtọ́ndà ọ̀dọ̀ èdè wọn. Ọlọ́gbọ́dún ni Adébádé àti èso Alábí mi ìtọ́ndà ọ̀dọ̀ òwe, ara àwọn ọmọ bàbá ní. Last but not the least, ọmọ mi tímọ́tímọ́ àbẹ̀ká tó bẹ lórí ẹ̀mí kàrà ọ̀dọ̀ láàyè. Ọlọ́gbọ́n wá sí ìlú àbúdé. Akọni adé mi bàbá ọ̀nà rèébù. Tí bá kọjá lẹ́tẹ̀ ẹ́ jẹ́ ló bá. Ẹ̀yin tó ní ẹ̀rọ. Ẹ̀yin ti dàda, ṣé wọn náà ń gbé sóde? Ẹ̀yin ti dára ẹ̀jẹ̀. Yọ̀bọ̀ sọ̀rọ̀ jẹ́ yìí. Bẹ́ẹ̀ tí mo ní ara ẹ̀ṣẹ̀ ìgbàlódé kan tí mo rẹ̀ máa gbọ́dọ̀. Ṣọ̀rọ̀ dájú wọn máa mú ẹ̀ka ọ̀pá. Ọdún ìgbà sára ọdún ìlú mọ́tò. Ẹ dákun ẹ̀ máa gbọ́ ẹ̀ka ọ̀pá. Àpọ̀ǹtẹ̀ ọ̀dá Power belongs to you. I say, power of the musician, power of the music is belong to you. Now, music very well. If you don't need that, you will do it. Akọ́ni adé ìlú yóò dá ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi àbá àti òwe. Tí ó bá dá sí ìlà wọ̀ èmi ló lè ṣe ọ̀nà, èmi ló lè ṣe ọ̀nà, ayé ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi, ọ̀gá mi àbá àti òwe. Ó máa lọ sí ìbáwọ̀ èmi ló lè ṣe ọ̀nà, èmi ló lè ṣe ọ̀nà, ayé ọ̀gá àyọ̀dá sábà láàrin ọ̀gá àyọ̀dá sábà láàrin ojúmọ́ lápasẹ̀ wọn ẹgbẹ́ ìrọ̀jú aláwìyé àwọn mẹ́ta àti ìrọ̀jú
Islamic center àwọn ọmọ Ìbàdàn ni. Aláwọ̀ yẹn á mú dáa o. I know they keep money fast, so you know. I know they keep money fast, so you know. I know they keep money fast. Lọ́lọ́ bá mi tẹ́ mi bá so. I know they keep money fast, so you know. Alàlọ́ bá yí ká o, àmì ẹ̀ yí o. Aláwọ̀ yẹn ni wọ́n tẹ̀ wọ́n èso Ìbàdàn. Ọmọ Ìbàdàn ni, ọmọ bàbá ni. Ọ̀gbọ̀rún káyà àti àyíkẹ́ gbogbo tó gbà. Bàtìrì ní bá ẹ ṣe àmọ́ lóṣù. Ìlànà ìgbésẹ̀ àti òṣè. Ẹgbẹ́ ìtì lára. Lára ìka àkílẹ̀ lórí. Ó ti wá bẹ́ẹ̀ náà àti ìgbà ọmọdé wa náà mọ́mọ́. Ẹgbẹ́ ọmọ ṣàdúrà fún bàbá. Ó wá ní kọ́dọ̀ òtítọ́ sí bàbá náà òtítọ́ olú àjọ náà. Ẹ̀yìn tó fi ìrìn sílẹ̀ ẹgbẹ́ nígbàgbé òtítọ́ lámà sọ. Ọmọ náà làbà ń kà ọ̀dọ̀ ìdílé lórí. Ọmọ yẹn náà ń bèrè ṣe àdọ́ọ̀tì. Wọ́n ní sọ́nà Ìbàdàn ṣùgbọ́n tí Ìbàdàn kúndé lára bá kàrà tó wọ́n fún àkúndé lọ pa wọn fẹ́ tó gbọ́gbọ́ àbùkàfó ìṣá wọn fẹ́ tó sáà má sọ̀rọ̀ pàṣẹ láì dá lójú ọmọ Ìbàdàn kúndé lára bá kàrà máa sọ pé sọ́ọ̀fẹ́ sèfò ọ̀rọ̀ dára sí wọ́n sọ báwọn ọ̀ sèfò sèfì ọ̀fẹ́ pàṣẹ máa ọmọ ọlọ́wọ́.